Olódùmarè ọba lákọ́kọ́ ju arúgbó ọjọ́. Ọba tó ní mi, ọba tó lẹ̀mí mi, mo máa gbéga o. Mo dé, mo máa dé o. Mo dé nítorí Adéyẹmí Christiana Ọpẹ́yẹmí Àjọkẹ́. Adéyẹmí Christiana Ọpẹ́yẹmí Àjọkẹ́, ó máa kú ọjọ́ ìbí, ó máa kú ọjọ́ ìbí, ó máa kú ọjọ́ ìbí o. Adéyẹmí Christiana Ọpẹ́yẹmí Àjọkẹ́, mo ní o rántí wípé ọjọ́ abínisáyé ṣe kókó, ọjọ́ amómi ayé mà ṣe pàtàkì o. Ọ̀pọ̀ lájọ bí yín tí ń padà lóòjọ́, ọ̀pọ̀ ni ò dúró gborúkọ lẹ́yìn ijọ́ kẹjọ. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba tá a dájọ́ tọ́jọ́ pé tá a dágbà tí ìgbà kò o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tọ́ba ayé ń forí balẹ̀ fún ògbénú oúnjẹ àtọ́lá ògbénú adélébọ̀ ṣogo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, Ọlọ́run alátìlẹ́yìn, Ọlọ́run ọba tó dán sí. A gbà ládùúrà wípé ọdún tuntun tó kó sí lọ́jọ́ òní, ibi gíga là á bọ́jọ́, ibi gíga là ó máa bọ̀. Adéyẹmí Christiana Ọpẹ́yẹmí Àjọkẹ́, ìwọ ni mò ń gbé, ìwọ ni mò ń gbé tí ò jèrè. Mo ló ń gbogbo tó bá kànlẹ̀kùn ẹ̀ ní rere lọ́dún tuntun tó kó sí, mo ní yóò máa ṣí fún ọ. Mo wá dé ládùúrà wípé àwọn òbí ẹ̀ wọ́n jèrè rẹ̀ lọ́lá Ọlọ́run Olódùmarè. Adéyẹmí Christiana Ọpẹ́yẹmí Àjọkẹ́, òkú ọjọ́ ìbí, òkú ọjọ́ ìbí, òkú ọjọ́ ìbí o. Èmi náà ni Dr. AJ Akéwì.